kì í ṣe ìròyìn mọ́ pé erin ti wó, àjànàkú ti sùn bí òkè akọni òṣèré tíátà ó sì ti dágbére fáyé ní ilẹ̀ Yorùbá àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn ikú Alhaji Taiwo Babatunde Hassan, ẹni tí ó gba ayé mà sí Ògògó ọmọ Kúlódò. ìlà ń sọ nípa ò kì í ṣe ìròyìn mọ́ pé bàbá náà ó ti jáde láyè ní ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ṣùgbọ́n kí ni nǹkan tí ó kó bá Ògògó tí ó ṣokùnfà ikú ẹ̀ gan tó jẹ́ kí ẹ̀pà kó má tètè burú mọ́? Òun gan ni àwọn tó súnmọ́ Ògògó tó súnmọ́ ìdílé ẹ̀ iná fa àṣírí náà pamọ́ fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́, tí wọ́n sì jẹ́ kó di mọ̀ wípé lóòótọ́ ni àkọsílẹ̀ ló ti dúró, tí àkọsílẹ̀ ẹ̀dá ti dúró ọjọ́ téèyàn yóò kú àtọjọ́ téèyàn yóò jáde láyé. Ṣùgbọ́n tán ní kinní ọ̀hún inú ṣàkóbá ìyún ohun kan tí wọ́n ṣàlàyé nípa ọ̀rọ̀ Ògògó tí a mú wá fún yín yìí. Ẹ rántí pé ní déédéé aago 3 ọ̀sán ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 23 ní oṣù kẹjọ the 23rd of August 2026, ó ní Taiwo Hassan ìní ó mì ẹ̀mí ìgbẹ̀yìn tó dákẹ́ pátápátá tó jáde láyé ní ilé ìwòsàn tó ti ń gba ìtọ́jú lẹ́yìn tí àìsàn jẹjẹrẹ tí wọ́n ń pè ní kánsà onípele 4 stage 4 cancer tó ti dà á láàmú tó sì jáde láyé ní ilé ìwòsàn tó ti ń gba ìtọ́jú ní ìlú Èkó. Níṣẹ́ ìní ariwo ni ó máa sọ tí ọ̀pọ̀ àwọn èèyàn tó sì ń ṣe ìdárò ẹ̀, kódà ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Ògògó ni wọ́n bú sẹ́kún tí wọ́n ń ṣe ìdárò ẹ̀ pé akọni òṣèré tíátà tí àwọn èèyàn tó fẹ́ràn púpọ̀ ni ìpè ó ti wá ṣe bẹ́ẹ̀ ó ti lọ. Ṣùgbọ́n kinní kan ni wọ́n ń ṣe àwọn èèyàn léèmọ̀ lórí ọ̀rọ̀ Ògògó ọmọ Kúlódò àti àìsàn jẹjẹrẹ tó ní. Ọ̀pọ̀ èèyàn ló ń wòye pé nígbà wo ni àìsàn kánsà, nígbà wo ló bẹ̀rẹ̀ sí Ògògó tó fi wá di pé ó ti dé ìpele tó ní agbára jù yún stage 4 tó yẹ pé ó bá ti mú yàn àánú nìkan lèèyàn lè rí gbà téèyàn lè fi gbádùn. Eléyìí gan ni ìbéèrè táwọn èèyàn ń béèrè lọ́wọ́ ara wọn. Ṣùgbọ́n àwọn tó súnmọ́ Ògògó àti mọ̀lẹ́bí ẹ̀ wọ́n jẹ́ kí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ mọ̀ pé nǹkan tí ó kó bá Ògògó ní orí ọ̀rọ̀ kánsà náà ó ní àìtètè ṣe àyẹ̀wò láti tètè mọ̀ wípé àìsàn kánsà ni. Wọ́n ní àìsàn ọgbẹ́ inú tó ń pè ní ọ́sà òun ni wọ́n kọ́kọ́ rò pé ó ń ṣe Ògògó nítorí pé ariwo inú rírun inú máa ń pa lọ́pọ̀ ọgbà. Eléyìí ni wọ́n sì ń tọ́jú láì tiẹ̀ mọ̀ wípé àìsàn tó burú ju ọgbẹ́ inú lọ ìyún jẹjẹrẹ kánsà ó ti wà lára Ògògó. Kò tí ì ju oṣù díẹ̀ sẹ́yìn lọ tí wọ́n ní Ògògó tí ara rẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní máa ṣe bákan. Eléyìí ni wọ́n sì ní ó jẹ́ kán gba ilé ìwòsàn lọ kí àìwò ilé ìwòsàn kó tó fìdí ẹ̀ múlẹ̀ pé àìsàn kánsà ti pẹ́ lára ẹ̀ ó sì ti dé ìpele 4 stage 4 tó ti ní agbára. Eléyìí ló sì gbàgbọ́ pé ó kó bá Ògògó tó ṣokùnfà ikú ẹ̀ nítorí pé ká ló ti gbọ́ tẹ́lẹ̀ tàbí tètè ṣe àyẹ̀wò tẹ́lẹ̀ ní tètè mọ̀ pé kánsà wà lára ẹ̀, wọ́n yóò ti tètè kó mọ́ ìtọ́jú kó tó di pé ó ti wá wọ̀ lára tí wọ́n wá ń pẹ́ kán tó ṣẹ̀ṣẹ̀ mọ̀.